Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn Gbé Ìdájọ Kalẹ Lórí Ìyànsípò Ọba Ghandi Olaoye gẹ́gẹ́ Bíi Soun Ogbomoso. Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn nílùú Ìbàdàn ó ti fòǹtẹ̀lù Ọba Ghandi Olaoye òrùmọgẹ́gẹ́ kẹta gẹ́gẹ́ Bíi Soun tìlú Ògbómọ̀ṣọ́. Ìgbìmọ̀ onídàájọ́ ẹlẹ́ni mẹ́ta ti Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn ní ìlú Ìbàdàn tí adájọ́ Yargata Nimpar tó máa darí wọn ó mà ló mà yí ìdájọ́ ilé ẹjọ́ gíga dànù èyí tó fagilé ọba Ọláoyè gẹ́gẹ́ Bíi Soun tìlú Ògbómọ̀ṣọ́. Tá ò bá gbàgbé ọmọ ọba Mohammed Kabiru Ọláoyè ó mà ló mà gbé ọba Ghandi lọ sí ilé ẹjọ́ tí ó sì sọ fún ilé ẹjọ́ wípé kò kójú òṣùwọ̀n láti jẹ oyè náà. Nínú ìdájọ́ ilé ẹjọ́ Kòtẹ Milọ Rùn ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kejì, ilé ẹjọ́ náà ó mà yí ẹ̀sùn tí ọmọọba Kabiru fi kan ọba Ghandi pé kì í ṣe ọmọọba tó ti wà lórí àpèrè Soun rí dànù. Bákan náà tún ni ilé ẹjọ́ mà wọ́gilé ẹ̀sùn míì tí ọmọọba Kabiru tó mà sọ fún ilé ẹjọ́ wípé ojú orí bàbá ọba Ghandi kò sí ní àbàtà níbi tí wọ́n ti máa ń sin àwọn ọba Soun tó ti wàjà sí. Ilé ẹjọ́ Kòtẹ Milọ Rùn ó mà tún fòǹtẹ̀lù ìgbésẹ̀ àwọn afọbajẹ tó yan ọba Ghandi sórí oyè Soun tìlú Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn tó kéde ìdájọ́ rẹ̀ ó ní ilé ẹjọ́ Kòtẹ Milọ Rùn sọ pé kí olùpẹ̀jọ́ kó san fáìní 500,000 naira. Ìdájọ́ yìí ó ti fagilé ìdájọ́ ilé ẹjọ́ gíga ìlú Ògbómọ̀ṣọ́ tí adájọ́ K.A. Adédòkun tó fi wọ́gilé ìyànsípò ọba Ghandi ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2023. Nínú ìdájọ́ ọ̀hún ó ní adájọ́ Adédòkun ó ti dájọ́ wípé ìyànsípò ọba Ghandi ó mà tako òfin jíjẹ ọba fún àpèrè Soun ọdún 1958. ọmọọba Kabiru Ọláoyè tó pe ẹjọ́ láti tako ìyànsípò Ghandi ó mà ṣàlàyé pé àìṣedédé ó mà wà nínú ìlànà tí wọ́n fi yàn án. Ó wá rọ ilé ẹjọ́ gíga náà láti wọ́gilé ìyànsípò ọba tuntun yìí kó sì pàṣẹ fún àwọn afọbajẹ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyan ọmọ oyè mìíràn. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ká adájọ́ Adédòkun tó ń gbọ́ ẹjọ́ náà ó wá kéde pé ìyànsípò ọba Ọláoyè kò bófin mu. Bákan náà ló pàṣẹ pé kí àwọn afọbajẹ kí wọ́n lọ bẹ̀rẹ̀ ìlànà ọ̀tun láti yan Soun tuntun. Ṣáájú ni adájọ́ Adédòkun òun ló ti wọ́gilé ẹ̀bẹ̀ mẹ́ta tí ọ̀kan nínú àwọn olùpẹ̀jọ́ ọmọọba Adéyẹmí Taofik Akórèdé Láoyè tó mọ̀ gbé síwájú rẹ̀. Àwọn ẹ̀bẹ̀ náà ló ní òun fi pé ìyànsípò orí adé tuntun náà níjà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mọ̀ pé ẹjọ́ Kòtẹ Milọ Rùn tako ìdájọ́ ilé ẹjọ́ tó rọ Soun ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Olaoye lóyè. Yàtọ̀ sí ẹjọ́ Kòtẹ Milọ Rùn yìí, ìjọba mọ̀ tún bẹ̀bẹ̀ pé kí ilé ẹjọ́ má ṣe gbà kí wọ́n yẹ orí adé ọ̀hún lóyè títí tí yóò fi gbọ́ ẹjọ́ tí àwọn pè. Olùpẹ̀jọ́ náà ó mà tún béèrè pé kí àwọn tó pe ẹjọ́ àkọ́kọ́ èyí tí ilé ẹjọ́ dá láre má ṣe ṣe ohunkóhun láti yọ Ghandi lóyè lásìkò yìí. Tá ò bá gbàgbé ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2023 ó ní adájọ́ K.A. Adédòkun ó mà ló mà dá ẹjọ́ náà láàrin ọmọọba Muhammadu Ọláoyè àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn 11 míì nínú èyí tó ti ní kùdìẹ̀kudiẹ mọ̀ wà nínú ìyànsípò ọba Ghandi Olaoye. Nítorí náà kó fipò náà sílẹ̀. Lẹ́yìn ìdájọ́ ọ̀hún ó ní Akin Onígbìdé San ó mà ló mà pe ẹjọ́ Kòtẹ Milọ Rùn lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé àtàwọn míì tí ọ̀rọ̀ náà kàn ní ìpínlẹ̀ náà lórí ìdájọ́ tó gba adé ọba lórí Soun tuntun. Ìpẹ̀jọ́ yìí ó ní agbẹjọ́rò ìjọba òun ló ti fa kókó mẹ́fà yọ nínú ètò ti tako ìdájọ́ ilé ẹjọ́ àkọ́kọ́. Ó ní àwọn ẹ̀rí tó wà nílẹ̀ ó mà tako ìdájọ́ tó wáyé pé Ghandi kò ya lóyè Soun ìlú Ògbómọ̀ṣọ́. Lára àwọn tíjọba pè lẹ́jọ́ Kòtẹ Milọ Rùn yìí ó ní agbẹjọ́rò Ọ̀dádàpọ̀ Àtàndá ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ àti ìgbìmọ̀ afọbajẹ àríwá Ògbómọ̀ṣọ́. Àwọn tó kù ni agbẹjọ́rò S.A. Mohammed, iléeṣẹ́ Mohammed & Co, Mobọ́lájí Chambers, Kọ́lá Fátóyè, olóyè Samuel Ọ̀tọ́lọ́rìn,
olóyè Sàláwù Àjàdí, olóyè Tìjání Abíóyè, olóyè David Adéníran Òjó àtàwọn míì. Ní báyìí wọ́n ti wá dá Ọba Ghandi láre, wọ́n lòun gangan ní adéyẹ, òun gangan lọ́ba tó sì, wọ́n ní kó máa bá ọba rẹ̀ lọ, ìyẹn ọba ti ìlú Ògbómọ̀ṣọ́, kí adé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, káàsì ó pẹ́ lẹ́nu kánrin kése o. Àdúràgbé Olúwatóyìn ló ń kàròyìn sí létí látàárọ̀. ẹ ṣé púpọ̀ o tí àwọn kan ní Ẹ̀yà Yorùbá World TV. ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe bá wa like tẹ́ ń share, ẹ bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ mọ́ àtúgbàgbé láti tẹ notification bell láti máa mọ àwọn ètò alákòójọ kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.